àwọn tí wọ́n ti pati kan tó lọ bẹ́ẹ̀ ni àwọn tó wọ́n ti pati kan tó lọ hajj tó wọ́n pe eléré nígbà wọn fẹ́ lọ hajj ẹ̀yin eléré wa kọrin o wọ́n fẹ́ rìnrìn àjò hajj kó tó kú nílé náà ló ti ba hajj rẹ̀ jẹ́ torí ntọ́lọ̀ ni ó mú wa báwọn kò mú wa pati ló mú lè bá ọlọ́run lọ́hùn so ayé alukura ni wọn kà fún ni lọ́dà kí àwa tá a bá jẹ́ bọ́ọ̀dù alálàájì a gbọ́dọ̀ máa fi ní gbogbo bọ́ọ̀dù alálàájì wọ́n ń ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí dáadáa ìdánilẹ́kọ̀ọ́ tó dáa wọ́n da ilé kan lọ níyà yìí ní hajj ti Kwara àwọn àbá àti wọn mọ̀ nípa òfin Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n da wọn lẹ́kọ̀ọ́ dáadáa ntọ́lọ́ ń fẹ́rẹ̀ ntọ́lọ́ wọn ò fẹ́rẹ̀ ntọ́ bá hajj jẹ́rẹ̀ ntọ́ tó hajj ṣeré òfin rẹ̀ ní májẹ̀mú ẹ̀rí bẹ́ẹ̀ bá dọ̀wọ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe báyìí kẹ́ ẹ tó kù ní ẹ̀ gbọ́dọ̀ ṣe báyìí. ìlú tí wọn yẹn bá ti dá wọn rú ẹ̀kọ́ bẹ́ẹ̀ àrùn wọn kí àwọn àfa wọn máa dá wọn lẹ́kọ̀ọ́ wọ́n bá yìí já wọn international náà ni kí wọ́n máa dá wọn lẹ́kọ̀ọ́. àyè ṣe pati lọ hajj àyè ṣe pati tá a bá darí hajj àyè ṣe pati lọ hajj àyè ṣe pati tá a bá darí hajj torí pati tó wíwù nísìnyí àwọn tí wọ́n dá sí lọ́rùn bẹ́ẹ̀ wọ́n ti dá gbà kò sí lọ́rùn kó tó lè bá Ọlọ́run bí bá ti ń dọ́dọ̀ Ọlọ́run màláíkà ọkọ̀ jẹ́ pé ọmọ èyí gbọ́ ni màláíkà ẹ má jọ wọlé o ọ̀daràn ni ẹ má jọ wọlé o tó bá ti pé labẹ́ìkà Allahumma labẹ́ìkà Ọlọ́run ní ẹgbẹ́ ẹnu ẹ̀ labẹ́ìkà wala sa'idayka labẹ́ìkà ìrìbú wo ló ń ṣe sí mi bọ́dọ̀ ti jó pati tó wọ́n ti dá sí Ọlọ́run tó ní wọ́n mú ti mẹ́ àyè ṣe pati wọ́n máa mú nǹkan mẹ́ wọ́n lẹ́ra wọn di ọkùnrin àtòmí wọ́n mú nǹkan nínú rẹ̀ wọ́n pe léré pọ̀ òfin lọ Mẹ́kà ọfẹ lọ lè ṣe manasikul hajj orígun ẹ̀sìn tó mú ẹ̀sìn rẹ pé ó sì bẹ̀sìn rẹ jẹ́ kó tó kù nílé bọ́bá tó wá dé zabakadi night ó tó kó olórin àwọn èèyàn tó mú ti lọ gbáà ó tó gbà Mẹ́kà ó ti bàjẹ́ kó tó kù nílé ó tó wá dánwó kò bínú Ọlọ́run nígbà tó dé tó fi bínú Ọlọ́run lé ìbínú di mẹ́ta Ọlọ́run bínú sí ilé ọdọdọ Ọlọ́run bínú ọgbọ́n lẹ́ni tí ń bínú nígbà tó dé padà Ọlọ́run tó tún bínú dé kó tó dé gbogbo ẹni tí ń ṣe patí ipò ń fẹ́ lọ Mẹ́kà ọ̀sàgbà bọ́ọ̀sì kò sínú òfin tọ́lọ́run èyí tá a bá àwọn bàbá wa bá níjọ́ ńgbà tá a ń bẹ́ kékèké tá a dáyé bá táwa náà sì gbẹ́jú bá nígbà náà tí ò tí ì sí ọ̀rọ̀ fóònù ò tí ì sí pé à ń rí alálàájì bá ti lọ àlè gbúrò rẹ̀ ọdẹ yẹn oṣù méjì ká tó gbúrò ẹ̀ àbí tá a bá rẹ̀ nìkan tó dé láwa lè bó ń tọ̀ ọ̀hún àwọn yóò wà lọ lè pé sílé ẹni ọ̀ dájú Mẹ́kà gbogbo ẹni tó ní èèyàn Mẹ́kà wọn bá gbọ́ nìkan dájú wọn wà àjòkó lé wọn kálukọ máa wọlé kébò ní mo rí bọ̀dá yín fírí onímọ̀ nígbà tá a dé haram wọn kàn rí fírí ńgbà tí ìfòwẹ́yìn tó ní wọn mọ́ kìtì ìgbọ́n tó lò mọ́ tẹ́lẹ̀ bá tó darí ó tó lè bó ń tọ̀ ó ní mo rí wọn kọ́dà ń jẹ́ 30 ń bọ̀ egbò plé tẹ́lẹ̀ lọ ẹ bá lọ́wọ́ báyìí inú wọn wà dùn bí wọ́n ti gbúrò alálàájì ń gbà tó bá ti bá nù èyí ń lọ fa nǹkan méjì tí ì ṣẹlẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tí ì ṣẹlẹ̀ táwọn yẹn bá lọ Mẹ́kà ńgbà náà òun ni pé ẹni tí ń bá lọ hajj tó bá ti kùsà tí ó lọ yóò wá pa àwọn aláàfáà látọ̀ pé social media ti bà nǹkan jẹ́ sẹ́ yóò wá pa àwọn aláàfáà tó bá pa àwọn aláàfáà àwọn àfọwà tẹ́ni yóò wá dáná ó lè ṣe ara wọn la àbí ráìsì kọ́lẹ̀ lómi ìpẹ́ran wọn á ní báwọn sọ Al-Kùránì kalẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́hún wọn gba iṣẹ́ tó ń lè ṣe lọ́wọ́ ó sì jó wọn lọ rí kó wọn déeri kó wọn rà sí pé iṣẹ́ sí ilé tí ì fi ilẹ̀ kí n má bàbú ọ̀hún tí ń lọ kaburu má sèmi náà ẹ bá ń fa Al-Kùránì jí rẹ bẹ̀ fọlọ́ wọn wà sọ Kùránì kalẹ̀ wọn ni à ń lọ bí àdúrà alálàájì à ń lọ bí àdúrà alálàájì là máa ń wí bá a ti bá a nù láti bá kékeré tọba ẹlẹ́ẹ̀kejì tó bá jọ tí wọ́n sìn lọ wọ́n máa tẹ̀lé lọ sí ìyá kámpù wọ́n máa sún bẹ̀ wọ́n làwọn gbóúnjẹ tí wọ́n máa jẹ lọ́wọ́ tí pílẹ̀nì bá ti wá ń dé tí wọ́n ti ń tò wá sínú rẹ̀ làwọn fámìlì ọmọ sunkún bígbà tó yẹ pé ńlá lè kìí àmàlù rẹ̀ tí bàálù bá ti wá gbéra ẹ máa gbé ẹkún jẹ́ máa kọrin ẹ̀kọ́ àbá ìyàwó ọmọ sunkún ìyá ọmọ sunkún àwọn àbúrò ọmọ sunkún bígbà tí ń lọ tí ò ní dé ni torí ńgbà náà kò sí gbúrò nígbà ayé wa dé ọ̀dà ayé fóònù ìgbúrò wa ayé bẹ̀kọ́ ayé tí wá dáyé fóònù ìgbúrò wa ó tó dáyé irú kíní tá a wí náà bàbá tún rí ní fídíò kọ àárí ìpọkọ mi rèé ìyàwó mi rèé ibi ọwà rèé tẹ́lẹ̀ kọ́kọ́ sí nígbà wá dáyé bá ní àdúà àti wá gbàdúà kalẹ̀ a wà fi pati rọ́pò ẹ̀. ọgbà ọmọ ilé kéwù tá a máa fa àdúà alálàájì táwọn ti fi ṣe pàṣípì bọ́dún bá bọ̀. bẹ́ẹ̀ ni wọn kọ́ máa kéwù kan mọ́ pati lóògùn tí wọ́n ń gbé. owó àdúà alálàájì làbí ra sọdún. so gbogbo àwọn nǹkan báyìí èyí tá a fi máa lòkè sí tá a máa dàgbà inú ẹ̀sìn àti inú òfin Ọlọ́run àwọn decrease àwọn wálẹ̀ are increase kí ni ń kó bá wa wàláhì social media ni but àǹfààní wà fún mùsùlùmí láti lo social media yìí sọ́nà tó dáa pépé dédé òfin Ọlọ́run dédé ntọ́nà ń fẹ́ ká lò ń bẹ̀ tí ó jà àǹfààní fún ẹ̀sìn tí ó ran ẹ̀sìn lọ́wọ́ tí ó tó ìsìlámù sí òun nìkan but nígbà tó jẹ́ pé ètò alálàájì náà nínú ìsìlámù yìí inú àdánwò ta tó kàn nìyẹn hajj ti di tajà tẹran níjọ́ wọn àná amúgbó òní lọ hajj ẹni tó bá di pé máa mu tí òní jọ lọ hajj bẹ́ẹ̀ ni àná mo sọ mùsùlùmí wọ́n bá di pé mu tí ni òní jọ lọ hajj hajj náà jọ sọ fún wa pé máa mu tí o ìkàmọ́ká ọkọ̀ lè kún tọ́ba dé ọ̀dọ̀ àwọn bọ́ọ̀dù alálàájì elétò àjì nígbà náà wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ wípé mùsùlùmí ni ọ́ oníbẹ̀ ni ìlú wo ni ọ́ ọ̀dà kọlu rẹ̀ sókè Kùránì ọba lóhùn òkè wọ́n ní ọkà yàrá yìí
ọ̀dà ó ti kà á orígun Islam mélòó ni kọ̀wáìdù Islam òpó Islam mélòó lóko Islam ọwọ́ ni márùn ni máa kà á La ilaha illallah. sàádà la ilaha illallah wa anna Muhammadu rasulullah ẹ̀kọ́ mùsọ̀lá ẹlòmíì wà ń lọ lè kéwú Oye. bẹ́ẹ̀ ni àmì ń lè kọ wípé dákun mo fẹ́ lọ hajj ọdún tí ń bọ̀ wá ẹ kọ́ mi ní kinní tí wọ́n béèrè lọ́wọ́ wa ni kọ̀wáìdù ìmánì mélòó ni Ani alwala. mélòó ni wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ bọ́ bá ti paasi tí ó bá paasi wọ́n jà ọdún tí ń bọ̀ wá o ti qualify lẹ́ni tí ń lọ hajj torí pé àwọn ti mọ̀ wípé tí kéèyàn tó lè lọ hajj àwọn orígun mẹ́rin yòókù ti gbọdọ̀ pé sí i la òfin mẹ́rin yòókù ti gbọdọ̀ wà lára rẹ̀ kó tó lọ hajj náà wà lọ lè parí iṣẹ́ sí ní sẹkọọsìm ọ̀rọ̀ hajj ti dọ̀rọ̀ bọba ti lówó ok ọ̀rọ̀ hajj ti wá di wípé amúgbó ńlọ hajj tó ń kó yẹn mẹ́fà lọ ọ̀mùtí ńlọ Mẹ́kà tó ń kó yẹn márùn lọ ẹni tó wọn àti ìsìlámù ti ẹjọ́ mara wọn mùsùlùmí ni ó kọ ìsìlámù ni ó àmọ́ wọn ìsìlámù wọn ọjọ́ mara wọn ọmọ ìsìlámù ní ìsìlámù náà màlíkà ń gbókò ẹni yọ lọ Mẹ́kà yóò tó wọn yẹ lọ ọgbọ kéèyàn sì lọ lè mú yẹn lé ọtí ó sọ àwọn ajákọ yẹ àlọ Mẹ́kà lọ́dún yìí ọwọ àmọtọ ni àbá ṣe hajj yáyín àdèmà gán ní káàkiri àdábì yẹ yá wọn yá wọn wo ọwọ gbogbo àdèmà gán ní kọ́bọ̀rì kábàárì àdábì ní gbé kọ́bọ̀rì aṣọ safat mọ̀rùwà safat mọ̀rùwà máa sọ ọbẹ̀ kọ́bọ̀rì ó sì rú lọ Mẹ́kà ẹni ó sì máa gbogbo òfin tí gbogbo òfin wọn pé dáadáa òun ní bẹ́ẹ̀ tí wọ́n rà ní tí òun ti lọ àwọn tí wọ́n máa òfin tí wọ́n ṣe hajj tọ́lọ́run retí wọn gangan wọn ò rówó lọ àwọn tọ́lọ́run retí wọn rówó. ẹ wọ́n láwọn ṣe táyé lókìtì ẹni ó mú òfin dáadáa tó fi Islam pín lára rẹ̀ kò rówó lọ ẹni tí ọmọ nǹkan kan pa rẹ̀ ẹni bá dọ̀rùn kan yóò kàn máa wo ni pé bọ́ọ̀ wọ́n dẹ̀ ń ṣe ìdẹ̀rẹ̀ ṣe wàhálà yẹn o àyẹ̀ ti pọ̀jù àwọn ni wọ́n rówó tí wọ́n ń kó kalẹ̀ tí wọ́n fi ń lọ. ẹ wá gbáyé ti kásẹ̀ kan lé ọkẹ́ báwọn so ọ̀pọ̀lọpọ̀ gbogbo wàhálà yìí social media ló dálẹ̀ òun ló jẹ́ kí wọ́n máa rí bíbẹ̀ ti dùn tó dúndùn wọn àti bó ti dá àwọn ní mú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ kì í jẹ́ pé Ọlọ́run ti ń bẹ̀ ń bẹ̀ gan ni wọ́n wà lọ. fífáyín Mẹ́kà. bẹ́ẹ̀ ni Ọlọ́run sì ti sọ̀rọ̀ náà níjó ní wípé ya marhaban lil qadimina bi baytina mo kí ẹ̀yin tẹ́ wá lè mi tẹ́ wá kí mi ilayya hajjtum èmi Ọlọ́run lẹ wá ṣe hajj fún la li baytin banaynaha kì í ṣe létà àmọ́ ilẹ̀ wá kí o èmi ọba tí ń bẹ ńlẹ̀ lẹ wá kí o àwọn èèyàn sì gbọ́dọ̀ tọ́nà lẹ́nu.